Aláròyé máa wí o. Idaamu Emefiele èyí làwọn ẹ̀sùn tuntun tí wọ́n tún fi kàn án ní kóòtù. Bàbá èèyàn kan tó sọ pé ọ̀gá àgbà báńkì àpapọ̀ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ Godwin Emefiele máa tó bọ́ nínú wàhálà àti ẹjọ́ tíjọba ń bá a ṣe lọ́wọ́, irọ́ ńlá ni onítọ̀hún ń pa o. Nítorí bó ṣe ń bọ́ nínú wàhálà kan ló tún kó sínú òmíì. Ọjọ́ ìṣẹ́gun túsìdé ọjọ́ 10 oṣù kejìlá ọdún yìí ni ẹjọ́ tíjọba àpapọ̀ ń bá a ṣe tún wáyé nílé ẹjọ́ àkànṣe kan tó ń rí sí àwọn ẹjọ́ tó bá ṣe pàtàkì bíi tiẹ̀, èyí tí wọ́n ń pè ní Lagos State Special Offence Court tó wà níkẹjà nípínlẹ̀ Èkó. Iwájú onídàájọ́ Rahman Oshodi ni wọ́n fojú ẹ̀ bá. Ẹjọ́ ọ̀hún ti bẹ̀rẹ̀ láti nǹkan bí oṣù mélòó kan sẹ́yìn. Oríṣi ẹ̀sùn ìwà ọ̀daràn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi kàn án pé ó hù lásìkò tó fi wà nípò àṣẹ ní báńkì àpapọ̀ orílẹ̀-èdè yìí. Àwọn lọ́ọ̀yà tó ń ṣojú ìjọba nílé ẹjọ́ náà ni lọ́ọ̀yà Rotimi, lọ́ọ̀yà Túndé àti lọ́ọ̀yà Buhari, nígbà tí lọ́ọ̀yà Ọlálékan, lọ́ọ̀yà Lawal, lọ́ọ̀yà Onua àti lọ́ọ̀yà Ahmed ń ṣojú Emefiele. Aláròyé gbọ́ pé lásìkò tí Emefiele fi wà nípò àṣẹ gẹ́gẹ́ bí ọ̀gá àgbà báńkì àpapọ̀ orílẹ̀-èdè yìí, ó ṣí ipò rẹ̀ lò tó sì tún fi kówó ìlú jẹ bó ṣe wù ú. Lẹ́yìn táwọn agbẹjọ́rò olùjẹ́jọ́ farahàn nílé ẹjọ́ náà ni adájọ́ pàṣẹ pé kí wọ́n tẹ̀síwájú nínú atótónu wọn. Ṣùgbọ́n ẹ̀bẹ̀ kan ṣoṣo tí wọ́n ń bẹ̀ ni pé ẹlẹ́rìí àwọn kan tó yẹ kó wá sílé ẹjọ́ lọ́jọ́ náà kò láǹfààní láti wá rárá nítorí ìdí pàtàkì kan táwọn kò mọ̀. Wọ́n bẹ̀ ilé ẹjọ́ pé kó sún ìgbẹ́jọ́ síwájú di ọjọ́ míì káwọn bá lè láǹfààní láti pe ẹlẹ́rìí àwọn wá sílé ẹjọ́. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, ó ti tó ọjọ́ 3 tí wọ́n ti ń bá Emefiele ṣẹjọ́ lórí ẹ̀sùn ìwà ọ̀daràn tí wọ́n fi kàn án. Òbítíbitì owó ni wọ́n ló ṣe báṣubàṣu lásìkò tó fi wà nípò àṣẹ ní báńkì ìjọba ilé wa, pàápàá jùlọ lásìkò tí wọ́n ń pààrọ̀ owó náírà ilé wa sí tuntun, ìyẹn lásìkò ìjọba Muhammadu Buhari. Àìpẹ́ yìí náà ni àṣírí tún tú sí àjọ tí ó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù ilé wa lọ́wọ́, ìyẹn EFCC, pé ẹ́stéètì tí ilé tó wà níbẹ̀ dín díẹ̀ ní 1,000 ni wọ́n tún ká mọ́ ọkùnrin náà lọ́wọ́, yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ dúkìá àti owó ilẹ̀ òkèèrè tí wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀. Bákan náà ni adájọ́ ilé ẹjọ́ gíga kan nílùú Àbújá pàṣẹ pé kí ìjọba àpapọ̀ gbẹ́sẹ̀ lé àwọn ilé olówó ńlá gbogbo tó jẹ́ ti Emefiele tó wà l'Àbújá. Wọ́n ní ọ̀nà ìrú ló gbà tó fi kó àwọn ilé olówó ńlá náà jọ. Lẹ́yìn gbogbo atótónu àwọn lọ́ọ̀yà olùjẹ́jọ́, onídàájọ́ Rahman Oshodi sún ìgbẹ́jọ́ síwájú sí ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 13 oṣù kejìlá ọdún yìí. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.